أجاك صيبي اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. أفتي على محمد صلى الله عليه وسلم. يا البيكة على جواب وديتيا تكبر ọdẹtọlá ọlọ́kùnbà foríjì wọn nínú oyin bàbá wa Alhaji wa ilé àrí ọlọ́ba kẹ́ wọn àwọn ni wọ́n kọ́nu oyin wọn tí wọ́n yí pé bàbá wọ́n ní pé wọ́n dúpẹ́ pé mo ní ìyá rẹ̀ tó fi wà tún tèmi ṣe bíyà ò bá wò wá rẹ̀ bóyá lọ́mọ ó ṣoríire. Alhaji ẹ dúpẹ́ pé ní ìyá rẹ̀ tó fi wà tún tèmi ṣe balaja ò bá wùwà rẹ̀ bóyá gan lẹ́yìn lè dòrí rẹ̀. Ìwọ̀n ni Ọlọ́run fi sọ pé mani amila salihan fali nafsihi wa mani asaha fa alayha wa ma rabbuka bidhalamin lil abid. A jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ńgáfù bá ń ṣe láyé pátá kò ṣe fẹ́ nìkankan. Lájú wa Saidi Balógun ṣe fẹ́ nìkankan, bàbá Aliláfi ṣe fẹ́ nìkankan. Gbogbo wa pátá làápadà kẹrin tá a bá ṣe níwájú Ọlọ́run. Àwọn alájà wa wọ́n ti gbàdí Ọlọ́run báyìí. Mò ń gbọ́ kíní kan táwọn bàbá Aliláfi ń sọ níjọ́ tí wọ́n sin màmá. Wọ́n ní màmá pé nígbà táwọn kọ́kọ́ bí ọmọ wọn àkọ́kọ́ ní 1997. Wọ́n ní màmá níwà àwọn alájà níwà wá wọ́n mọ̀ wá wẹ ọmọ. Wọ́n wá níjọ́ kíní, ìjọ́ kejì, ìjọ́ kẹta bẹ́ẹ̀. Bàbá Sáwọ́lájì àwọn náà tún wá dìde wọ́n tún wá ń jẹ́rìí sí pé bẹ́ẹ̀ náà ní lóòótọ́. Àṣé gbogbo tí àwọn alájà ń ṣe nígbà yẹn wọ́n ṣe torí èní ni. Torí ìgbà táwọn olówó lọ pàdé Ọlọ́run ọba ni. Ọlọ́run wá ṣàánú alájà púpọ̀. Ẹ dákun wa ìyá wa tí wọ́n wọlé, ẹ dákun má bínú wa. Alájà ẹ dákun má bínú wa. Ìṣẹ́jú méjì náà láni láti ṣàdúrà fún alájà. Ọlọ́run wá ṣàánú wa. Láti ọjọ́ tí àwọn alájà gbẹ̀gbẹ̀ náà mo ṣe fídíò rẹ̀ tí wọ́n tó lè ṣe. Ìkẹ́ tó lọ́ọ́ ṣe fún alájà Alhaji Pasuma. Ẹkún yín ìwọ̀nba ni. Ìdùnnú lọ́wọ́ yín já sí níwájú Ọlọ́run. Torí tí gbogbo àwọn ẹyẹ náà máa ń bẹ Ọlọ́run fún lọ́lọ́run ṣe fún alájà ní ọ̀hún. Fíyàn kú láyé Ọlọ́run gbẹ̀mí èèyàn nínú Ramadan. Nígbà tí Ramadan wà nísù tó dá sí méjì tí gbogbo ayé ti wà nínú kẹ́ àwọn ni Ọlọ́run mọ́ dídì bẹ́ lọ́n fún un. Nítorí Ọlọ́run tó bá gbẹ̀mí mi jẹ́ kí n kúrò nínú Ramadan tàbí tí Ramadan bá tán kí mi náà sì bá Ramadan tán àwọn ẹni Ọlọ́run bẹ́ lọ́n fún bẹ́ẹ̀. Ẹni tó Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún privilege ni ó kàn ní Ọlọ́run kan ṣàánú ẹ̀ ni. Tí yóò bá kú bẹ́ẹ̀ nínú Ramadan ẹni tó Ọlọ́run bá tó wá fi ṣàánú ni kọ́lọ́ wa ní kí n kàn kó jáde láyé kó jọ jìnnà àbí kó jáde láyé ní àmì sí. Ọlọ́run ti ṣe mọ̀mọ́ láti gbọ́ fún abẹ́ sí bí mo ti gbọ́ báyìí mo torí mo wà ní Pasuma bí mo rí báyìí mo ní wọn ní sin wọn ní tọ́sí Jímọ̀ ni wọ́n sin wọn mo ní tọ́ Ọlọ́run ti ṣàánú alájà torí ẹni tó máa sin ní ọjọ́ Jímọ̀ tó sì jẹ́ mùsùlùmí Ọlọ́run kọ́kọ́ sọ pé ilẹ̀ náà kọ́kọ́ dẹ afọ́nà má fi kankan kan náà kákọ́ sọ pé ìpínlẹ̀ náà láti àwọn bàbá wa ti fún ọ ní tẹ̀síwú níjọ́ náà lọ́run Ọlọ́run o kọ́nà kó wọlé àlùbáríkà ìkẹ́ Ọlọ́run ti ń sọ̀kalẹ̀ yìí láti ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ àti mẹ́wàá tó tún kù yìí tá a fẹ́ wọnú ẹ̀ yìí táwọn yẹn ń wà ní mọ́ra yìí tí ó gbọ́ pọ̀lọ́ wà ní tìka àwọn alájà wa kò díjà tó Ọlọ́run kó bá yọrí sí wọn. Ọlọ́run kó bá gbàgbọ́ wọn. Ọlọ́run fún gbogbo ẹ̀dá pápá alájà kó mọ́ra àtọmọlọ́mọ àti gbogbo àwọn ẹgbẹ́ yìí lẹ́jọ́ nǹkan kò sẹ́ńtà alájà kó mọ́ra ọmọ mi náà alájà mọ́ tó fi lórí gbogbo tí ń dàmọ́ àfa Ọlọ́run kó bá yọrí sí wọn. ó mọ̀ ṣe bí wọ́n ní ìbéèrè kankan nínú sáré àánú Ọlọ́run kọ́nà jẹ́ kí wọ́n bá pàdé Ọlọ́run àjọ kan sọ Ọlọ́run ọ̀dàlá ilẹ̀ ayélujára àwọn akasọ́tò ìmọ́lẹ̀ láàkà fún àwọn alájà háyà ìmọ́lẹ̀ yìí náà ni pé sàárè alájà kọ́nà kó bá fẹ́ yìí ṣe gbogbo sàárè pátápátá náà ni máa ń fún ẹ̀ ẹlòmíì wọ́n gbé sínú sàárè rẹ̀ yóò fẹ̀ gẹ́gẹ́ bí gbogbo bí Ìkẹjà yìí ṣe tóbi tó sàárè ẹlòmíì yóò fẹ̀ gẹ́gẹ́ bí gbogbo tí Lagos State yìí ṣe tóbi tó bó o bá ṣe ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ náà ni sàárè yóò ṣe fẹ̀ tó bẹ́ẹ̀ ni ẹlòmíì sì ni wọ́n sì gbé sínú sàárè bó ṣe gbé sínú sàárè báyìí àti ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì báyìí ilẹ̀ ó sì fún mọ́ egungun ẹgbẹ́ kejì ó sì egungun náà já sí ìjọ kejì yóò pariwo gbogbo apáráta àmì ìgbà táyé ń káko lọ ìjọ kan náà lè ń káko lọ. sábẹ́ àwọn alájà wa Khadija tó kú bọ́ Ọlọ́run wọlé ọmọ àlùbáríkà tí wọ́n bí sáyé yìí tí wọ́n gbogbo ayé ń jàǹfààní látara yìí táyọ̀ tí ẹ fẹ́ mọ̀ pé ṣé fújì náà lélẹ́yìn kọ yìí àbẹ́lẹ́ ìgẹ́ ti dà fún àpẹ́yìn Ọlọ́run wọlé ọmọ àlùbáríkà tí wọ́n bí sáyé Ọlọ́run kò bá kẹ́ wọn Ọlọ́run kò bá fi yọrù sí wọn ọ̀làdá ilẹ̀ ayélujára kátó wá káyà mọ́lẹ̀ náà mo sọ kíní kan nínú fídíò tí mo ṣe síta táwọn yẹn tún wò pé alájì nígbà tálájà ń bẹ láyé alájà ó jẹun ẹ̀ ń fún wọn lówó oúnjẹ lọ́sẹ̀ ẹ̀ ń fún wọn lówó oúnjẹ lóṣù ẹ̀ ń fún wọn lówó oúnjẹ nítorí wọ́n wọ̀ ní tí wọ́n jẹ wọ́n mu
ṣùgbọ́n nígbà tí wọ́n wá ti lọ tán kò tán síbẹ̀ o alájà gbọ́dọ̀ mọ jẹun tí jógbé dàlẹ́ kìyàmà yìí kí ni tẹ́ ṣe fún wọn sọ̀dákọ́tù járíyà àwọn bàbá yìí láfi ni wọ́n wà bí wọ́n ti sọ ọgbẹ̀ náà fún yín wọn kàn tún sọ nítorí àǹfààní gbogbo wa náà ni sọ̀dákọ́tù járíyà ẹ ṣe fún màmá bó jẹ́ mọ́ṣáláṣí ni ẹ kọ́ tẹ́ bá kọ́ mọ́ṣáláṣí náà tán ẹ kọ́ síbẹ̀ pé in memorial of Alhaja Khadija Kubra lópin ìgbà tó máa ń kírun ní mọ́ṣáláṣí náà àwọn ọmọ orí kẹlọ tí gbà nìkan kì á mọ̀ bó jẹ́ ilé kéwù kan ẹ bá tíbà fún wọn bẹ́ẹ̀ bó jẹ́ mọ́ṣáláṣí tán ní jẹrẹ́tọ̀ ẹ bá fún wọn tó bá ti ń tan mọ́bẹ̀ tán ìmọ́lẹ̀ ọmọ wà nínú sàrí ìmọ̀ títí láìlẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ní òkú tẹ́ ní ìyá tẹ́ ní bàbá tẹ́ ní gbogbo ọlọ́run àlèkè àmọ́ ẹ má gbàgbé wọn ẹ ṣe nǹkan tí ó mọ̀ jẹ́ ìkẹ́ fún wọn gbére torí pé níta lájọ ọmọ tẹ́ bá fi lè kọ́ mọ́ṣáláṣí alájà ẹ ti kọ́ àlìjẹ́ náà tí wọ́n fún wọn nu ọlọ́run wa wọlé abẹ́ ọlọ́run sì wọ̀nyí lọ́wọ́ yóò lè ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tí náà wà ọlọ́run wa jẹ káwọn ọmọ tí náà kọ́ lè ṣe bẹ́ẹ̀ fún yín láyé bàbá Alabi ní tí bàbá Pasuma ń ṣe yìí lójú ayé wọn yìí ẹ̀san owó lọ́lọ́run ń ṣe fún àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tí máa ń kọ́ àwọn àfáà mọ́ra tí máa ń fẹ́ àwọn àfáà nínú gbogbo ẹni tẹ́jọ́ jẹ́gbẹ́ tẹ́jọ́ ń kọrin tó máa ń ta ló ní àfáà jù ẹ̀yin ni kì í ṣe pé bá ń torí pa àbí yín tó ń kọ́ àfáà mọ́ra jù Pasuma ni ọmọ máa ń ṣẹ̀san kan fún ẹni tí bá máa ń ṣe bẹ́ẹ̀ kí lè sọ náà ní pé nínú kọ́nà kó jọ àfáà nínú ọmọ títí ẹ̀ kọ́nà ọba jọ ọmọ àfáà ẹ̀ ọ́ lè tẹ́ wọ́n ń jà yín náà tẹ́ ń jà wọ́n àfáà náà mọ̀ ń sọ yìí ẹ̀sọ́ tó náà wọ́n ń ṣe fún iṣu yín náà ní nínú kọ́nà jọ àfáà nínú ọmọ yín kọ́nà ọba jọ àfáà nínú ẹni bẹ́ẹ̀ ló ń jọ àfáà nínú ọmọ ń tọ̀ tàbí kó jẹ́ pé ọmọ ń tọ̀ kó tó bìnrin mo fẹ́ àfáà láyà ṣùgbọ́n ọ̀rọ̀ padà jáde kí sábà kékeré o àfáà tí ó kàǹkà lálá bẹ́ẹ̀ náà ṣe kàǹkà tóbi lálá nù ayé bẹ́ẹ̀ làfáà náà ó ṣe jẹ́ bọ́lá ọ̀rọ̀ mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ìwọ́n tó sì ń bínú àwọn àfáà náà tó ń tapọ̀ àwọn àfáà lóde owó tó ń fún àwọn àfáà yẹn ti pọ̀ máa wo ẹ̀san tiẹ̀ náà ń bọ̀ wá gbogbo táwọn ọmọ tiẹ̀ náà bá dé bá àwọn àtàkùn mọ́ ẹ̀. aláwọ̀ ayé kan jẹ́ sọ ní social media wọ́n ní ìyá Paso kú ókúta ìkú àwọn àfáà ti sáyé débẹ̀ wọ́n ní tani wọn ní ẹkọ́ débẹ̀ ṣé ìyá Paso àbáwọn gbogbo àmọ́ ní àwọn ọlọmọṣẹ́ ọmọ bọ́sẹ̀ ń gbà kú ni àwọn ẹ̀ẹ́sùn ìyá Paso ẹ̀sùn Alhaji Pasuma sáà aláwọ̀ ayé ẹ̀kọ́ wọn wọ́n ṣàkàlà ọlọ́run o àká ayá ìmọ́lẹ̀ yìí gbogbo ẹni tó bá mọ̀ ń kà kó bá wa kà ẹni tó bá mọ̀ ń kà kó ṣàmọ̀ ṣe amínà kó ṣe ń ṣe amínà fún àwọn alájà àwọn òkú tiẹ̀ náà ìyá tèmi náà ń bẹ́ẹ̀ bàbá tèmi náà ń bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ náà ọlọ́run bá máa kẹ́ ogun lápapọ̀ bismillahirrahmanirrahim Allahu nuru samawati wal ardi مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة كأنها كوكب دري يقاد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يقاد زيتها يده ولا متمسسه النار نور على نور يهدي الله لنوره ما يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم 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 أشهد أن آمين طبعا شيء سورة الفاتحة كان فاتحة أنا Alhaji wa Pasuma nìkan ni wọ́n ní tábà ikú lóòótọ́ la nífẹ̀ẹ́ wọn ẹjẹ́ ká mi àṣẹ wa fátìyà yìí àlùbáríkà ń bẹ́ẹ̀ púpọ̀ àlùbáríkà náà ló fi àlùbáríkà sí fátìyà lára lẹ́yìn ìgbà táwọn alájà lọ tán yìí àlùbáríkà yẹn kó tún máa lékún sí òkìkí kó tún máa ga sí ní ti dáadáa lọ́dà kọ́lá fún bẹ́ẹ̀ alájà pin Pasuma náà pin ọlọ́run ní ṣe ti náà ọlọ́run ní jẹ́ kómi kó tán lẹ́yìn ẹja alájà lọ kòhánì ń bẹ alájà lọ ọlọ́run bẹ ẹ̀yin ṣe ìtọ́jú alájà kankan mọ̀ pé ẹ̀ ń tọ́jú ìjà ni kì í ṣe kókó yà alájà gẹ́gẹ́ olórí sun òkìkí yín ẹ̀ ń tọ́jú wọn ni gẹ́gẹ́ bí ó ń pè ọmọ kùnà tọ́jú ìjà ni láti sùn lọ aláyọ̀ mọ̀ já sí ni àbúkátà ní Muhammad ẹ̀ wà lọ tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn láyé Alhaji Pasuma èmi ń bẹ̀rẹ̀ àwọn ọgọ́rùn ọdún fún yín ọlọ́sì bá ṣe bẹ́ẹ̀ fún yín lálàáfíà ẹjọ́ ká ka fáti alápapọ̀ bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín subhana ayakumullah kẹjọ parí àdúrà ẹ dìde kẹjọ parí àdúrà Alabi ní ìlà àdàkùn kẹrin nǹkan mẹ́fà akérò mú báwo ni àpọ́nlé tó tẹ bá ń ṣe nǹkan báwo ni àpọ́nlé bá wá débẹ̀
gbìyànjú kẹ́ pọ́n wọn lé torí àwọn kan náà ṣe ra wọn bẹ́ẹ̀ ó kàn wọ Ọlọ́run ló pọ́n wọn lé so ẹ jẹ́ ká bá Ọlọ́run pọ́n tọ́lọ́run bá pọ́n ní ẹja àpọ́nlé bàbá wa ọlọ́rẹ̀bù mo ṣe ní wà lọ́wọ́ mo ṣe àjínà ní ká ẹ̀ṣọ́ so ọlọ́rẹ̀bù ti wà nìyẹn àwọn ni wọ́n wà níkàlẹ̀ ẹ máa padà fi fáàtì àbáwá kó nílẹ̀ alájà wa kú dájú Kókó Zaria òun rèé alájà wa Isijaba ìyàwó Papi òun rèé ìyàwó ọlọ́ta Jàràfíà àwọn ni alájà wa ìyàwó George Bush Pasuma àwọn rèé alájà wa jòkó tàbí ẹkú jẹlẹtì ojú àwọn ni wọ́n wọlé lẹ́ẹ̀kan yẹn pẹ̀lú àwọn mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ ẹ bá jẹ ìṣàdúrà fún gbogbo wọn tó di èsì Ọlọ́run ló ṣàánú Ọlọ́run má káàánú ẹ̀ kú lára wọn á bàbára gbogbo oníkàlùkù yín tẹ wá bá alájí wa Saheed Balógun àwọn náà wà ń bí gbogbo oníkàlùkù náà á bàbára oníkàlùkù tẹ wá bá wọn kẹ́nu tẹ wá alájí àbúrò wá sí àdúgbò Pasuma náà bá wọn kẹ́nu Ọlọ́run mọ́sí àjẹ́kẹ́ yìí oníkàlùkù ká gbẹ̀yàwó arúgbó wa àwọn tí wọ́n ti Ọlọ́run bá wọn ṣàlékún kẹ́kọ́ ṣàlékún kẹ́kọ́. Bàbá wa upcoming senator. Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó.